kan tí mo dé sí ìjọba bájà ẹgbẹ́ tó ní pàtì kó mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí pè mí ni ìyẹn ló fa ìgbà tí Saheed máa ń bú mi ìgbà tó ń bẹ̀rẹ̀ èmi ló kọ́kọ́ bú nù àwọn olórin. Òṣùpá bú yín rí. ó bú mi rí. èmi lẹ́sẹ̀ kó. bàbá kan tí ń sọ fún mi rí mọ̀ pé nígbà tí gbogbo yín fẹ́ ṣe Barrister lè máa kọ́kọ́ kì. kò ní tíṣà lẹ́yìn ibẹ̀ rí. ẹ wá fi òun náà dé ṣe tó ń bá tún wá gbà fún ṣé ẹ fóun ṣe kejì mọ́. ìmọ̀ lóòótọ́ ni àwọn ilé fi ẹ̀dùn àwọn nàmbà tù ní. bàbá pé tóun bá gbà fún ẹ níbo ṣe kejì. inú ọkọ ló ti làáfíà ti ń bẹ̀rẹ̀ yìí. láàrin àwọn wo sí àwọn wo. ṣé àmọ̀ kí wọ́n ní ká kú wẹ̀ lẹ́yìn tiẹ̀ nígbà tí Barrister kú bàbá ọkọ náà kò foríjì mọ́ bàbá ọkọ ní sí ló kù abẹ́gẹ́tẹ̀ Alhaji Wasiu Ayinde sọ pé fújì mi tóun sọ pé tòun náà ṣéun kọ́lá kí Barrister tó kú àti Kollington Wasiu Ayinde láìkí ẹgbẹ́ gbàtọ́nà ti sànú ẹ̀ lóòótọ́ mú Barrister ni àwọn náà tún sọ pé yàrá kan ni Barrister ń pé táwọn ti ń lọ ti kúbẹ́kúbẹ́ lábẹ́ wọn. ẹ̀wù tàbí òun lò. àmọ́ ń gbówó so wọ́n wà lórí àtán fún Barrister. ẹ bọ̀ àwọn èèyàn mẹ́nu kò lára Wasiu ìgbẹ́lẹ́gbẹ́ pọ̀ pọ̀. kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára ẹ mọ̀ wọ́n nìsín náà àwọn onífújì wa nígbà tán gbọ́ pọ̀ rẹ̀ ní kí ẹ pé mò ń pe anybody àwọn tó ń gbọ́ pọ̀ rẹ̀ ní tí wọ́n ń ṣe fún mi àlákà lọ́kọ́ sẹ́ǹdì owó sí mi àtàwé náà sẹ́ǹdì owó sí mi Súlé Àdìó Currency náà sẹ́ǹdì owó sí mi àbá strategy jẹ́ pé lẹ́yìn mi lòún wọlé ǹjẹ́ ní £1 Òṣùpá tẹ̀ tájọ wà lájégúnlẹ̀ wọ́n ń jẹ́ sọ fún mi pé Baraka ni mo sọ fún àbúrò yín o ẹ mọ̀ pé ní tó bá lọ ṣe náà ṣe mo ní èmi náà. Òṣùpá tó ti kọlu búyírí gbà kan. mo ní èmi tẹ̀ tọ́ bá lọ́wọ́ anybody ẹ tó bá mọ̀ pé nobody above àdánwò. ẹ sábà dáadáa. bá a ṣe á sábà tó ẹ. ẹ rọwọ Paso nípò gbọ́ ni. Paso ẹ pé màá máa pè é. Àlàbí ò jẹ́ bá ń fa. àmọ́ gbọ́ mo fẹ́ kó gbọ́ ìtàfíì kan máa ń jà nínú ògbé láàrin èmi Pasuma ìwọ́ta jọ ń jà máa là ńlọrin ìwọ́ tí ń pé ojú tí màá kọ́ jẹ́ pé kí tiẹ̀ mọ́ bàjẹ́ kò sáré òun lèmi ṣe wàhálà yìí lórí jù bí Saheed bá tẹ̀sọ́ pé òun ò ṣe nǹkan fún mi ṣé irú Àlàbí ni kò tọ́ sálàbí. ó yára bí ò gbọ́. Àlàbí ò ní ò gbọ́ Kàrúwé wá sọ fún mi Kàrúwé wá ní àwọn àlọ́bá Àlàbí pé Aláàjì ẹ̀ náwó sí Abẹ́fẹ́ ẹ̀ ń lọrin pé gbogbo àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kò tọrọ owó olùbẹ̀sán Kàrúwé ló sọ fún mi bẹ́ẹ̀ wọ́n wá ní kàkà nàbà wá kí Paso ní kí Kàrúwé gbà kàkà nàbà tì mí wá ò lè bá mi sọ̀rọ̀ mọ́ ọkọ lé mo kọ́lé òbí mọ́ mo bímọ ọmọdọ́mọ lóògbé mẹ́rin lọ́mọ lóògbé so Ọlọ́run ó tọ́ sọ́nà àwọn tó ṣiṣẹ́ fún àwọn ó dùn yìí. ó dùn mí torí ó mọ jojú fẹ́ràn ẹ̀ gan. èyí tẹ̀ ń sọ yóò ìfẹ́ lẹ fi. ìfẹ́ mo fi sọ kí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mọ́ pé mo ti láàfíà mo ti nà play àwọn fáṣí ẹ̀ ní pè mí fáṣí ẹ̀ ní pè ẹ̀ so àwọn tó gbé Àtàwé tí mo fẹ́ ṣe comeback concert ní láti à Alhaji Súlé àti Àtàwé ó wá láti kú pẹ̀lú káyẹ̀ pẹ̀lú àwọn onílùkọ́ àwọn iléèwé kan ó dẹ̀ wá bá mi ṣe Abẹ́fẹ́ back on stage. nígbà tẹ padà dé yẹn mo ti dé Olúwa mo ti dé Olúwa o ṣé o Àtàwé lọ́wọ́ kò gbọ́ wọn ní àlọ́ mìíràn sára bí olóhùn gbọ́ ni àbí àjọ wà nínú ìdúró àjọ wà ní but bí ò bá ní ìdí obìnrin jẹ́ kú mo bá àwọn kan ti lọ pọ́ọ̀sì máìdì against mi but wáyé pé mi lòun máa pẹ́ ní báyìí ni ẹ ló àwọn sókè tọ̀ wọ́n ní kíní kan bá rẹ̀ sọ bá rẹ̀ ìrọ̀ òní tá ń sọ bẹ́ẹ̀ a jẹ́ pé ọ̀pẹ ní mùsùlùmí tó nù. tó bá pé fóònù mo tán sọ fún Yẹmí Ọdúnòdù nínú àwọn tó káàjọ wà mú ẹ sọ fún pé kò dá báwọn gbogbo àwọn tiẹ̀ tí wọ́n jọ wà láti ilẹ̀ èmi náà ìṣòlòṣì wèrè ló máa gun mọ́tò méjì papọ̀ láti wà sí èmi náà gun mọ́tò nínú duplex mi tí wọ́n bá mi ní wọ́n gbé mi ìgbélé fẹ́tàn mi ìkọ́lé face one face me kọ́lá mi ìkọ́ tí bẹ̀rẹ̀ nípa ó tún ní mọ́ṣáláṣí ńlá kò sí tó ń lé mi sí òun tí mo gbà ṣe jìnnà fi ń jẹun ó gbàgbé Ọlọ́run ṣàánú mi
bọ̀tọ̀ mọ́ ń bọ́ ọmọ ṣe ni mo nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ púpọ̀. Ikú tí ò bá pani tó bá ṣíyàn ní fìlà àkàdúpẹ́ ló tọ́ o, òfò tí ò bá ṣe ni bí fìrífìrí ẹ̀ bá yọjú àfi kí akọrin hallelujah rẹpẹtẹ. Ọkùnrin olórin fújì kan wà nílẹ̀ yìí, ọmọ wọn nílé ọwọ́ àrọ̀gbọ́n àga ni o, ìyẹn Àbẹ̀fẹ́ Ganiyu, Mr Panorama. Màmá So Creator náà ni ó ṣàìsàn àrùn rọpárọsẹ̀ gan ni ó kọlù o, bẹ́ẹ̀ ló fẹ́ sọ di bá míì ìjọba aláwọ̀ bí ó tó ṣíjú àánú wò ó bí ara ṣe dìde sí i tí Àjèrò sọ pé Àbẹ̀fẹ́ olórin fújì kò gbọdọ̀ kú, pàápàá gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq. Bẹ́ẹ̀ làwọn olórin fújì kan yọjú o, ṣùgbọ́n Wàsíù Àlàbí Pasuma ni kò yọjú. Bẹ́ẹ̀ ni kíní ọ̀hún dùn Ganiyu Àbẹ̀fẹ́ gidigidi o. Ó ní kì í ṣe òun lẹ kí ọmọ Àdíjà Kúbúrà tó ṣerú ẹ̀ fún lọ́gọ́ tí àìsàn fẹ́ sòun di bá mi láàrin àwùjọ wa. Kí ni Súlè Màláìkà, Súlè Àdìó Àtàwẹ́wẹ́, Táyé Kọ́rẹ́nsì àti àwọn olùkọ́ ẹ̀ nílùú Ìlọrin ṣe ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an ni o. Kódà ó lọ fà pẹ̀lú. wọ́n ní pé lẹ́yìn tá a bá ti mú Barrister ta mú Kollington. ta ló kàn. àwọn agbé fọ́tò bàbá wọn gbé fọ́tò bàbá ṣe àwọn agbádá owó ta ló kàn. àwọn aṣáájú yóò sí mẹ́ngbà mi. àwọn síbẹ̀ wọn síbẹ̀ ẹgbẹ́ àwọn síbẹ̀ àwọn tọ́mátì ẹ̀wà ń bẹ̀ àwọn tó ń sínú wọn pọ̀ àwọn ibi wájú àkàgbé sínú wọn lọ́wọ́ àṣìṣe wọn bẹ̀ ó sínú wọn. alóore tí fi oníbàjẹ́ níwájú lẹ̀ ó máa lọ ẹ ò ní dọ́là rẹ̀ yín lọ́la Muhammada eléyìí kò ní ìjà ṣe wọn lọ́la òjíṣẹ́ ńlá. tí wọ́n bọ̀ lójú ọ̀nà káàkiri tí ẹ ti wo tẹlifíṣàn alẹ́ fún àwọn Yorùbá a ti lọ sí ìlú Ìlọrin Àfọ̀njá níbi tí a ti lọ bá gbajúgbajà olórin fújì ní Alhaji Abdulganiyi Àbẹ̀fẹ́ Màmá So Creator. orúkọ tí a fi mọ̀ wọ́n nígbà náà lọ́hùn nígbà tá a wà ní bádí àti kékeré wa nù bóyá bàbá ti wá jẹ́ orúkọ àbí orúkọ ti kún orúkọ oyè ti kó ìwé náà ni àmọ̀gbọ́ lẹ́nu bàbá ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Salamu alaikum sa. Wa alaikum salam. Warahmatullahi wabarakatuh. Àmọ̀dúpẹ́. Alhamdulilayi. Alhamdulilayi. Alamin. Ẹ̀kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Àwọn ni ẹ o. Ẹ̀kú ọjọ́ gbogbo ọ̀rọ̀ bí ọwọ́ aṣọ. Àwọn ni. Bàbá fáwọn tí wọ́n ti ń gbúrò Gani Àbẹ̀fẹ́ lánàá lónìí tó sì ti mọ gbọ́ yín lọ́la. Fẹ́ kí gẹ́gẹ́ fún wọlé kan tí ẹ̀ kí wọ́n pé ẹ̀ kò ti dé o. Èmi l'Àbẹ̀fẹ́ Ganiyu tẹ́ ti ń gbọ́. Mr Panorama mi Màmá So atóbilẹ́yìn àkọ́kọ́ wíwá tí wọ́n ń wá kìí ṣe bí ti kírímínà o wíwá tí wọ́n ń wá kìí ṣe bí ti tọ̀daràn o láì s'Àbẹ̀fẹ́ Ganiyu kò dẹ̀ sórin tó dùn nílẹ̀ yìí mọ́ wọ́n wá káàkiri ẹ pè mí Àbẹ̀fẹ́ Ganiyu Mr Fuji Tokin Màmá So Creator. Àbí òye ṣe lọ nígbà náà lọ́wọ́ nìyẹn o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá a bá ń sọ nípa pé à ń kọrin fújì à ń lù ú à ń wí alẹ́ni tí ayé mọ̀ dáadáa níbo lẹ ti bẹ̀rẹ̀ bó lẹ ṣe bẹ̀rẹ̀ bó lẹ ṣe kó. Nítorí ní pé èèyàn dédé ní ẹ̀bùn orin láti kékeré mi ni mo ti jí bá pé mo ní ẹ̀bùn orin. Bá lọ́wọ́ ìyá nígbà bá nílùú lọ́wọ́ ìyá mi lóhùn orin. Olóhùn orin. Mo tún kọrin. Wọ́n lóhùn orin. Wọ́n lè yẹ kó máa yé mi pé bàtà wọn náà wà ní kékeré. Bàbá wọ́n ti tẹ̀sọ̀ rí. Wọ́n tẹ̀sọ̀. Tẹ̀sọ̀ àbí àwọn ẹgbẹ́ ẹlẹ́wẹ̀ yẹn. Ní ẹlẹ́wẹ̀ pé wọ́n ti ṣe rí. Láti bàbá àwọn jẹnẹrẹ́tì ẹ̀ lọ dáàdì wọn. Wọ́n pàṣẹ. Wọ́n kàn máa ń kọrin wọ́n kọrin. Èmi Ọlọ́run ní kí n mú ní àsàrà wọn. Ẹ mú ní ìbàdà. Àsàrà wọn ni mo ti jẹnẹrẹ́tì inú búrọ́dù ló wà. Nígbà tí ìwà mu lọ́dọ̀ tí wọn ṣé wọ́n ti ẹ̀kún yín ṣé wọ́n sọ̀pọ̀ tí yín. Ìyá mi sọ̀pọ̀ tí mi o. Àbí àmọ́ gidi ìyá mi. Wọ́n dúró tán wọ́n dúró tán. Torí nígbà yẹn ní Ìlọrin ní nǹkan bíi 1975. Lẹ́yìn bẹ̀rẹ̀. Náà ẹ mọ́ gbọ́ mi. Ìgbà tí mo wà ní primary school 1975. Wọ́n máa ń lọ jíwé ilé ọba Ìlọrin àwa wà kékeré ìyá mi ní fẹ́ kí n lọ wọ́n á ti wà máa lè pé ká máa gbọ́ rédíò torí gbogbo tó máa ṣe ilé ọba Ìlọrin nígbà yẹn à ń máa gbọ́ nínú rédíò
nígbà yẹn làwọn ayé àwọn bàbá wa bàbá Mílíkì Alhaji Aládéwò bọ̀bọ̀ Alhaji Sálíù Kúntù wọ́n ṣàpọ̀ Alhaji Ìsíkàbàkà ti ṣe ń gbà náà. ogun wọn pọ̀ báyẹn tá a máa gbọ́ táwọn kéékèèké mi ò mọ̀ ọ́ rí mo kàn máa gbọ́ inú rédíò ni so àwọn ọmọ kéékèèké àdúgbò níta lórí ilé jímbàgbà yẹn bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi ń gbalẹ̀ sí tán gbé so àwọn ọmọ kéékèèké àdúgbò tá a pè mí náà ti lẹ́bùn àwọn náà máa kó ara káàkiri àwọn máa dùn tó bá ti inú àwẹ̀ àwọn máa jíwèrè táwọn mo jíwèrè táwọn bàbá yẹn jí ní ọba láti kékeré mìíràn èmi náà ti jí pẹ̀lú àwọn ọmọ táyọ̀ àwọn sàáwù mi tá a ju bí 7 years 8 years lọ so bẹ́ẹ̀ mo ti bẹ̀rẹ̀ primary 1 ní Òkè Àdòkò primary school etí pé dé primary 2 pé etí etí wọ primary 3 àbúrò mọ́ mi ó kàn wá kí wọ́n mẹ́rin pé ọmọ tẹ́ni ń gbá bọ́ọ̀lù káàkiri obìnrin ò lè tọ́jú ọmọ ńgbà tí bàbá ẹ̀ ti kú. bàbá ò sí máa ń ìyá mi ṣe wá látòkèlà òkèlà náà bí mi sí. ẹ ṣe ọmọ Ìlọrin. mi ṣe ọmọ Ìlọrin. really. bẹ́ẹ̀ni ọmọ Ìlọrin lẹ̀ tún ni mí. torí tí ó bá pẹ́ lára ọṣẹ ó máa ń dọṣẹ ni. ìwọ ìlú abínibí. ìlú abínibí mi ìlànà gangan ni ìlú abínibí. ògbónà ni. bàbá mi ìlànà ọ̀gùn ìyá bàbá mi òkè láwọn ọ̀gùn òkè láti láṣẹ pé kan ní wọn. nígbà tí mo dé sí ìjọba bàjẹ́ ẹgbẹ́ tó ní pàtì kó mọ wọn bẹ̀ sí pè mí ni ìyẹn ló fa ìgbà tí Saheed máa ń bú mi ìgbà tó ń bẹ̀rẹ̀ èmi ló kọ́kọ́ bú inú àwọn olórin. Òṣùpá bú yín rí. ó bú mi rí. bébí lẹ́sẹ̀ kó. ọmọ mi ọmọ màá ni ìyá tó bí wọn ọmọ ọ̀ra Ògbómìnà ṣe gbogbo ẹ Ògbómìnà ní gbogbo ẹ ní tí wọn á fi tán mọ́ lọrin ṣe rí ìyá bàbá mi tó jẹ́ ọmọ Òkèlà yẹn bàbá ẹ wá dá ẹmu nílọrin so ó wá fẹ́ Alájà Sàádátù nílọrin wọn á ní kírísẹ̀dẹ̀ làwọn Òkèlà àwọn ilé fún kiri ọlọ́mọ àwọn àfikàn wẹ̀ sí mùsùlùmí wọn wẹ̀ bàbá yẹn sí mùsùlùmí. ọwọ́ ọkùnrin sí mùsùlùmí nílẹ̀ yìí ni wọ́n jẹ́ Àlíù bàbá yẹn wọn bó ṣe ń dẹ́wọ̀n wọn jẹ́ Àlíù wọn á pè lókèlá pé ìwọ ni ọba lẹ́kàn o wọn lọ jẹ ọba lókèlá tí wọn fẹ́ ìyá yẹn lọ Sàádátù orúkọ ìyá yẹn jẹ́ nílé Àlí lóko màlúù bìtá tiẹ̀ wá nìyẹn o tí mo fi dín tí Ìlọrin ṣe ń gba tèmi táwọn máa bí mo ṣe jẹ́ táwọn pé ẹnu ẹ̀jẹ̀ ló wà Sàádátù tó lọ fẹ́ Àlíù wọn á bí Àwáwù ló bí dáàdì ẹni so Àwáwù yẹn sẹ pé ọmọ Òkèlà ni ìyá yẹn ìyá Ìlọrin ti bí Àwáwù sókèlà obìnrin mẹ́rin ni ìyá yẹn bí fún ọba alẹ́ Àlíù yẹn so wọn lọ mú dáàdì mi wá láti Ìlá pé kó máa wá gbé abẹ̀bẹ̀ tẹ̀lé bàbá ń lọ sí mítìnì ọba torí bàbá wọn bí ọkùnrin òun dẹ̀ ti fẹ́ Ìlànà Ògún ọmọ Òkèlà ni ó fẹ́ Ìlànà Ògún òbí bọ́kùnrin síbẹ̀ òbí Tìámíyù òbí Ibrahim ni bàbá tèmi jẹ́ so àti kékeré náà ti mú bàbá mi wá sí Òkèlà ìbẹ̀rẹ̀ náà ló dàgbà sí bẹ̀rẹ̀ ló ti fẹ́ ìyàwó bẹ̀rẹ̀ náà ló ti jọ́ lọ́wọ́ pé bẹ̀rẹ̀ ló bí mi sí tó jọ́ lọ́wọ́ pé mi ò tí pé ọmọ 2 years bàbá ti lọ tí ìyá mi ṣe gbé mi wá sí Ìlọrin ìgbà tó wá wò pé ìyá tó bí ìyá bàbá mi ọmọ Ìlọrin ìgbà tí ọba tí ó tó sílẹ̀ kankan mọ́ ìyá mi bá kàn ronú pé kó máa bọ̀ wá sí Ìlọrin ó tẹ̀ ní bàbá mi lójú oorun pé wo ìyàwó mi ogun ti pọ̀ jù àá sọ ọlọ́kú àá gbùdógún rẹ lọ dà ní ìlú mẹ́ta Ìlọrin Ìbàdàn Èkó ìlú tó bá kún jù mẹ́ẹ̀ máa lọ bẹ̀. ìlú mo ṣe náà kí ni àwọn ọmọdé jẹ́ wọn ní Ìlọrin ló kún jù báwo ni Ìlọrin ṣe ń kún jù tó Ìlọrin ní Alájà Sàádátù tó ti wá fẹ́ wọn lókè lábẹ́ bí màmí ṣe gbé mi ní kékeré wá sí ibẹ̀ ni wọ́n ní máa lè ti ń dé ilé Afábẹ́jì ní ilé wa gbogbo màlúù wọ́n máa ṣe ń dé rẹ̀ pé ẹ̀wọ̀n ni bùrẹ́mọ̀ ń kọ́ bùrẹ́mọ̀ ló ṣaláìsí tí àwọn fi wà láṣẹ dèrò lọ́rin yẹn láti gbà yẹn
ìgbà tó máa fi 1976 mi ti àbúrò ìyá mi ti wá láti Èkó pé sọ́jà ni ó ti wá pé kò máa mú mi lọ bó ṣe mú mi lọ sí Èkó nìyẹn ìgbà yẹn làwọn gbé Àtọ́bàjẹ́ sí Àmíyù Street Òkè Kòtò Agége so Agége ẹni wọ́n wà sọ pé wíwé tí mo ti ń jí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní Ìlọrin bíi primary three tí mo lọ́jọ́ yìí lọ́hùn so mo ṣe tún ọ̀wọ́ kan wà tó máa jíwèé fún ọ ní àdúgbò wa ń bẹ̀ mọ́nà èmi gan-an oníwèé mi mo ṣe jọ tí ó ti bẹ́ẹ̀ ibi láti ń ṣe kiri wéé nìyẹn mọ́ kí n kọrin fún yín mo ṣe mú orin tí àwọn bàbá wa wọn kọ ń bì àwọn bàbá olóbì àwọn ẹlẹ́dẹ̀ẹ́wó àwọn ìbọ̀wọ́ mo ṣe mú abẹ́fẹ́ dé oríyọ̀mí àwa làgbà báwọn ọ̀gá eléré sàrí tó torí ọlọ́run ẹ̀dìyẹ mú sàrí jẹ́ sàrí tó wọ́n gbà ohun eré mọ̀tún tó ju ìdáǹgbọ́n lọ wọ́n sì fi mi síwájú ní wọ́n gbé màkàrí àlémi lórí so àbúrò wọn mi tẹ̀lé Christian ni so inú rẹ̀ dùn sí pé ọmọ àti mi náà bá tiẹ̀ lọ ẹ̀sìn wọn àpapọ̀ kò ṣe ìdí ìsinmi fún wọn tí àbẹ̀sí jíwé lágége nìyẹn bàbá wọn lọ́fà 6 lágége wọ́n lè tẹ̀sífẹ́ sí tó àwọn ti dàgbà wọ́n kàn mọ̀ pé ìsọ̀pọ̀ Agége wọ́n mọ̀ pé ogun tí ń ṣẹlẹ̀ Agége tẹ́lẹ̀tì wọn ni wọ́n mọ̀ ní ọmọ kan kékeré kan bẹ̀ ní Agége ní ti Àmíyù Àtọ́bàjẹ́ Òkè Kòtò àwọn àbúrò mi rí ọmọ mi kékeré ọmọ kékeré ni pàṣẹ náà tí mo parí sẹ́wọ̀n primary school wọ́n tán mú mi padà wá sí ìlú Òkè padà pé tí mo ṣe lẹ́kọ̀ọ́ tó kí wọ́n lọ secondary school Ìlọrin bí mo dé Ìlọrin mo bá mọ̀ mú mi lọrin mo dé Ìlọrin wọn là ní Ìlọrin ọ̀há Ògbómìnà lọ́mọ lọ ọmọ tí ò ní bàbá wọ́n mọ̀ tàmí káàkiri náà ni mo dé Ọ̀rá wọ́n gbà mí Ọ̀rá tí mo wá dé yẹn kò wá níná kò sí náà bẹ́ẹ̀ nígbà yẹn èmi ọmọ tó wá láti Èkó ẹni 17 kan ojú kan wà tá ń pè ní Ọ̀tún Èkìtì bẹ́ẹ̀ ni Ọ̀tún Èkìtì yẹn a máa ń fẹsẹ̀ ẹ̀rìn kò jìnnà sí Ọ̀rá báwọn tí ń ṣe tó ń wọ kiri sùúrù síbẹ̀ ni pé tí máa lo ọ̀sẹ̀ kan ní Ọ̀rá máa lo ọ̀sẹ̀ kan ní Ọ̀tún ẹjẹ́ adó sí Ọ̀tún tó yí ó ní ìjọba yìí pàṣẹ tẹpasọ́tún ni mo ṣe bá parí skul mi ní Ọ̀tún Cooperative High School Ọ̀tún Èkìtì second set adéǹgbà yẹn mo ṣàparí ní 1985 finally but gbogbo Ọ̀tún Èkìtì ni mo ṣe tó ń débẹ̀ yẹn náà ifun wàhálà tán kọ́kọ́ mú mi lọ tí mo dé mo tún kọrin bẹ́ẹ̀. ẹ̀kọrin rẹ̀ náà. bí n bá lo oṣù mẹ́fà níbì kan wọ́n á dá mi mọ̀ pé ọmọ kan ń jẹ́ Gani ìyá mi sì ti wá ń sọ mí kẹ́lẹ́tà pé wọ́n ní ọmọ ẹni ọkùnrin yóò sọ̀rọ̀ wọ́n gbọ́ ní gbogbo àgbáyé wọ́n ti ṣiṣẹ́ fún ìyá mi ó ti ṣe nítorí kó ṣe. Bàtí wọ́n á di pé wọ́n ní mò ń kọrin káàkiri mò ń kọrin ní primary school ní lẹ́kọ̀ọ́ mo tún dé Ọ̀rá bákan náà Ọ̀tún náà àwọn onídùú eléegun wọn ní Ọ̀tún mo ga láti ogun wọn yá ẹ mọ̀ dúró sí oníkóyè tí n bá ti kọ wọn náà bá tún kọ wọ́n ti pé dáwà tó ṣe nínú agboolé àtúnlọ sí agboolé kejì. ṣẹ́ẹ̀sì ń pawó àbẹ̀kan àbẹ̀ wọ́n fún yín rẹ̀ sí. àwọn amọ̀bùn wa lówó náà bọ̀ tó kankan inú wa ń dùn pé a sáà ń kọrin à ń catch form. passion nígbà yìí. tàṣẹ ọgbà tó máa fi wọ form 3 tí máa ti wá gbòdìdí nípa àsìkò ni. fìkólẹ̀ náà bẹ́ẹ̀. àbẹ̀wò mọ́kọ àsìkò ni. ifon gba ní Àtọ́bàjẹ́ gbà yín láyé wọ́n pe ọkùnrin kan ní ọ̀gá mi Èjìrẹ́ Olóhùn Ayọ̀ Olóhùn Arò ló pe ara rẹ̀ àwọn èèyàn ní ọmọ ṣe arò kankan Ayọ̀ ní kó mọ̀ pé ara rẹ̀ Ayọ̀ ni ọmọ jẹ́ wàláhì ọmọ aláwọ̀ ọ̀bùn ni fọ́ọ̀mà ni wọ́n bá fẹ́ kunlé yóò bá yín kunlé tí ó lọ sún ní
ó tún kárí orin gbogbo ẹ̀ ló mọ̀ ṣe. gbogbo ẹ̀ ní bàbá yẹn máa ṣe ẹgbẹ́ ilé àbúrò mi dáàdì mi tí mò ń gbé ni so ẹ̀wọ̀n ni mò ń tẹ̀lé wọn tọrọ lọ́wọ́ dáàdì wa ní dáàdì ẹ̀ ní sọ́jà ni. bàbá tẹ gbọ́dọ̀ ẹ̀. òun náà lè burú gbà mí tẹ́wọ̀n bá fún wọn ní sinap ní jẹ́ kí n tẹ̀lé wọn èmi dẹ̀ ní ohun mi dùn èyí tí máa gbé fún bàbá yẹn so bàrákà tó wá wà iṣẹ́ àkà Àfọ̀njá wọn ti wà lọ́rẹ́ sí àwọn náà àdúgbò kan yàtọ̀ ń gbé àwọn náà ń gbé ní fún bàbá jẹ́rẹ̀ yẹn so ìgbà tó wáyà mẹ́rin pé ìgbà tí mo wà ní form 3 form 2 àwọn ni mo wá rí pépà àríyá tí wọ́n ṣe ń gbà yẹn wọ́n ní lẹ́yìn Barrister àti Kollington ta ló kù wọ́n á rí fọ́tò bọ̀rọ̀ iṣẹ́ àkà yẹn bẹ̀ ìbílẹ̀ wọn tún wọn ẹni second in command sí mi ní bọ̀dá yìí èmi kí n kàwé tí mo ní ká ẹni fújì ní ọkọ̀ o. ibi tẹ́ ti decide nìyẹn. ibi tí mo ti decide ni pé ìmọ̀ ọkọ̀ ni o. torí Barrister Àfọ̀njá àti hansin gansin àwa ti dàgbà náà àti àkàtà náà wà báyìí wọ́n sì wà láyé tí wọ́n bẹ̀rẹ̀ àgbúrò bẹ̀rẹ̀ jẹ́ mọ́ tí wọ́n. so fújì ní ọkọ̀. wọ́n ní pé lẹ́yìn tàbá ti mú Barrister tàbí Kollington. ta ló kàn. wọ́n gbé fọ́tò bàbá. wọ́n gbé fọ́tò bàbá sí àwọn agbádá owó ta ló kàn. àwọn aṣáájú ò sí mẹ́ngbà mi. àwọn sí bẹ́ẹ̀ wọ́n sí bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn sí bẹ́ẹ̀ àwọn tọ́mátì ẹ̀wà ń bẹ̀ àwọn tán sínú wọn pọ̀ àwọn ibi wàá jẹ́ àkàngbé sínú wọn lọ́wọ́ àṣìṣe wọn bẹ̀ ó sínú wọn. ní kí Excellency ńkọ́. bí kí Excellency nìkan àwọn kan náà mọ̀ kọ́ Barrister báyìí bí kí Excellency. mẹ́ẹ̀ẹ́dẹ́ máa ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àwọn yẹn pọ̀ agèlè níwà Rashidi Adio second Barrister Agége mo mọ àwọn yẹn mo mọ lọ́wọ́ àṣìṣe mo mọ agbádá owó tó máa ta ṣebí Ìlọrin àwọn wà. àwọn wà àwọn òsínlẹ̀ kò tí. èmi ti kúrò ní sẹ́ńpẹ́ẹ̀mì ìdọ́mọ Èkó ní primary school ìgbà tí mo tún pa ní sí Ìlọrin ni wọn jẹun kàwé Ìlọrin débi pé máa bọ̀ pẹ̀lú anything. Èkìtì mo ti ń lọ school ọ̀rọ̀ àti Ọ̀ṣun ti máa ń dẹ̀ gbọ́dọ̀ dé báyìí Èkó yánu. so Èkó máa gbọ́ ẹ̀ lèmi bá gbà tí máa parí ní 1985 mo parí ìwà kìíní kódà nǹkan mo pàṣẹ wá kìíní torí pé fújì ti wà ní orí mi. gbogbo òru ní fújì. science student ni mí mo ṣe chemistry mo ṣe physics law of chemical reaction gbogbo mo mọ̀wé but ìgbà tí mo ti rí pé fújì ẹ̀rọ àwọn kan lẹ́yìn Barrister ti. tá a gbé ẹ̀ẹ́dàjọ́ ń gbé ní tó pé mi náà kọ́ kọrin kó tó kọrin. èmi àkọ́ fújì. so mo ṣe 85 yẹn báyìí mo organize mo kọ fújì straight ni mo bẹ̀rẹ̀ straight màmá mi dẹ̀ ṣe kárí wọn ti ṣe business wọn lówó díẹ̀ lọ́wọ́ wọ́n lè support mi so bọ́ ẹni tí mo wọ́dọ̀ lẹ́kọ̀ọ́ gan tí wọ́n ti gbọ́ pé mo ti bẹ̀rẹ̀ báyìí ó ní káwọn kí wọ́n kan bíìdì speaker empty bead òun ló ra pápá ló fi kan bíìdì nínú ìlú ìdàkóso láti Agége. bàbá sóyà náà kan spíkà fún òun náà support. àwọn support mi Agége láti kó empty speaker wá sí Ìlọrin nígbà yẹn 85 yẹn tí wọ́n kó speaker yẹn dé Ìlọrin. so ilé gbogbo ọ̀nà mọ́tò làbí tírẹ́nì. àwọn gánà kìtẹ́ ká máa wọ tírẹ́nì gbà yẹn so èmi ni ọ̀dọ́ náà àwọn olóyún tó kọ́kọ́ nínú iṣẹ́. nílọrin bí àbí lẹ́kọ̀ọ́. nílọrin nígbà tí mo tẹ́ ní ẹtí bá fàyẹ pé mo ti kàwé mo ti ní concert gáàjọ fàdẹ̀rà wà mo bẹ̀rẹ̀ séètì ní èmi tí mo jọmọ Èkó lẹ́kìtì so àwọn ọ̀rẹ́ ni wọ́n ṣe jẹ́ jọ́ǹpù. ẹ̀kọ́ bẹ̀ sí rán wọn lọ ní. èmi kàn ṣe jọ́ǹpù tèmi lónìí ọmọ kan mọ̀ ń bẹ gáàjọ fa post of ní tó ń ṣe sínú ọmọ kẹfọ wọn ti gbọ́ngbò lọ́rin nítorí kí n máa nífẹ̀ẹ́ alájà àti Adéọlá àti Ọ̀wàlà ọba orin bàbá gidi ní ọba orin àwọn náà wà náà wọn tó fi ń jẹ ọba fújì lèmi ní Kwara ọba fújì ọba orin ní Saheed Òṣùpá lẹ́kọ̀ọ́ tí olùwàyí fújì olùwà lẹ́kọ̀ọ́ oníkàkùn jọba sáyà rẹ̀ ni ọba orin sẹ́yìn bàbá mi jẹ́ tó bàbá mi l'Àdìsá Ọ̀wàlà. yes ntí Wàsíù fi ń pé Barrister ní bàbá 10 years ló gbà lọ́wọ́ ẹ̀
Wàsíù Àyìndé náà gba tẹ́ ẹ sọ tèmi náà mo lè pọ́n náà ní bàbá mi máa pọ́n wọn bàbá. Wàsíù Àyìndé bàbá lẹ mọ́ ń pè. Bàbá mi máa pè wọ́n. Bẹ́ẹ̀ kí ẹ ti báyìí. Àlùfáà wà láńkọ́. Bàbá nì. Kàwú ni. Bàbá ọba kàwú ńlá ìṣèláyọ̀. So bàbá yẹn wá ti pé èmi tí mo ṣe bẹ̀rẹ̀ wọ́n gbòòrò mi. Àwọn lè sí ní mọ́tò dáínà tí wọ́n kọ́ Àdìsá Súnmọ́lá Àdìsá Fuji talented. Wọ́n wá gbé dáínà yẹn wọ́n wá wá sí káàjọba wọ́n ra àwọn akíní. Àdìsá wà là. Àwọn tó ní tó ti dàgbà wọ́n ná fún ẹ̀kọ́ kí n ṣe báyìí mo ṣe kú fún wọn nìyẹn. Mo tẹ̀lé wọn dábàá kì í ṣe mọ́ di ọ̀la. Ẹ̀rí pé gbogbo táwọn pé gbogbo eléré Bàṣírù akọrin kọ́ni kọ́ni Bàṣírù kọ́ni wọ́n máa fẹ́ kiri lónìí kọ́ àwọn Àdìsá wàlà Abẹ̀rẹ̀ Gàníyù. Àwọn náà lè gbé korí ọ̀dọ́ ọmọọṣẹ́ lọ́wọ́ àṣìṣe ni wọ́n. Bàtà máa ń gbà yẹn oníkàkú nínú ẹ̀tẹ̀ lọ́tọ̀. So bá ṣe wá ní bẹ́ẹ̀ mi ṣe kọ́ wọn jẹ́ ni láti gbà yẹn mo ti bẹ̀rẹ̀ fújì yẹn fáínà mo sọ skul nù. Bàbá rẹ́kọ̀dù àkọ́kọ́ ọdún wo lẹ ṣe? Ẹlẹ́fẹ́jọ́ tẹ́ fi ń dìde ìlú lẹ́wọ́ wá tẹ́ fi ń dìde èmi lọ́dọ̀mọdé olórin ọba ṣèkí ọbọdí ọ̀dọ̀mọdé olórin ọba ṣèkí ọbọdí o Jagunmólú olórin fún gbogbo federation 1990 láti rí rẹ́kọ̀dù yẹn. Ṣáájú àwọn Pasuma kí ni ṣáájú Òbésèré Àbáàsì gan ní méjì ẹ̀rá lòun àkùn tó mára mọ́. Orin ẹbí tó gbádùn èdè ọmọ alápálá. Mo ṣáájú Àbáàsì rẹ́kọ̀dù ní àti ṣẹ̀fíù làwọn ajẹ́kọ̀ tẹ̀párì. Yes. Orin àjò kọ́ mi sá pàfọ́mà. Ṣáwọn ṣe rẹ́kọ̀dù nígbà yẹn. Wọ́n ṣe rẹ́kọ̀dù nígbà yẹn. Èmi tí mo wá láti lọ ni wọ́n á zẹ̀rù bà wọ́n lájégúnlẹ̀. Ifun bàbá Ládùn Balógun tó ń jẹ́ pòmútà láti Ìlọrin tó kú. Tó rí mi lẹ́ẹ̀ ìjọba bá pẹ́ bọ́bọ́ kí n ṣe nílọrin nígbà tó gbọ́ pé láti Ìlọrin kò ṣe mọ́ bọ́ lásìkò wọ́n ṣe mi pa láti Ìlọrin kí n tẹ̀lé àti láti Ìlọrin lọ́tọ̀ láti Ìlọrin wá kọrin Ìlọrin a máa tó jọ kọrin papọ̀ ó láìkì mi náà láìkẹ́ nígbà yẹn àmọ́ láti Ìlọrin òun náà mọ̀ mí. Bàbá kí lágbé yín ní Bádíà. Mo kó wa. Nírètí owó ṣe é ní èmi mọ̀ èmi kéré àwọn ọmọ yìí ń bẹ̀ ń gbà wọn. Àdé ní 89 yẹn mo palẹ̀ rù mí mọ́ nígbà tó pé àmúṣúmbà kìtì mo ti máa ṣe jọ́ǹpù ní Ìlọrin bíi ó máa ń kún àwọn pépà àwọn ọmọ gbé pé abẹ́fẹ́ ìwàhálà yìí ti pọ̀ jù pé èéfì igbó ni ó mọ lọ pé ní àmúṣúmbà kìtì ó máa ń dàbí ọjọ́ ọdún ni. Tí a bá ti ń ṣeré. Tí n bá ti ṣe ní every Sunday star yẹn ní agbára. Star ìkẹyìn mú wọ ẹ kò sí lórí rí. Kò sí láti Ìlọrin ó ń lo tèmi náà ń lo tèmi ni. So àṣìṣe ìdí wọn bá dàn. Gbogbo wọn ni wọ́n gbọ́ èmi náà ní kún lọrin bí. Lẹ́fìn mo gbé wọ Èkó tí wọ́n lọ tẹ̀lé sí Abájá pé ibi tí Kwara wà náà ni màá tẹ̀lé sí. Kwara náà ló ní èbúté òrìṣàlẹ̀kọ́ àmọ́ Ajúgbọ́n mo tẹ̀lé sí ìjọba Abájá nìyẹn. Táti ẹ̀ gbọ́ pé mo dé ọ̀sẹ̀ kan tí mo dé sí ìjọba Abájá ẹgbẹ́ tó ní pàtì kó mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí pè mí ni. Ìyẹn ló fa ìgbà tí Saheed máa ń bú mi ìgbà tó ń bẹ̀rẹ̀ èmi ló kọ́kọ́ bú inú àwọn olórin. Òṣùpá bú yín rí. Ó bú mi rí. Bébí lẹ́sẹ̀ kó. Ẹ̀yìn ṣe nǹkan kan fún mo wá wà lọ́dọ̀ ní rẹ́kọ̀dù mi ní Àgòrò Street ní Ìdúmọ̀tà. So ẹ̀ẹ̀kan náà pòmọ́tà fídíò yẹn ìgbàgbé ọkọ̀ ẹ̀gbọ́n yẹn. Ẹ̀wọ̀n èdè disco. Orin ló pè mí ti ṣe rẹ́kọ̀dù. Ọ̀rẹ́ Sàká Alágbádá ọ̀rẹ́ Làsí Alágbádá ni wọ́n. Rashidi ń lò kan Sefiu náà ń lò kan náà àwọn alágbára méjèèjì. Èmi ń lo orin ló pè ní Músíwá Àlàníwà àti Ṣòlè. Orin ló pé tó jẹ́. Orin ló pé Kàrímù bàbá ló ń gbé wa jáde. Orin ló pé Ganiu bàbá ló ń gbé wa jáde. Kọ́nà kan forí dì wọ́n. So mo bá Alhaji Músíwá Àlàní àti Ashanti Ṣòlè bẹ́ẹ̀ ni. Bá wọn bẹ̀. Ẹ̀rín Ṣòlè. Àwọn bàbá ìlú ọmọ mi ń lẹ̀. Bàbá olúwo wo ni Òṣùpá kọ bú ló fi kó kọ bú yín bà wọn. Kí ló ìlú ọ̀rọ̀ yìí kọ́? Ṣé ti rántí? Ṣé àwọn pé gbàgbà tẹ́mi tí mo ṣe rẹ́kọ̀dù yẹn ẹni ńlá ti Kwara wọn mọ̀ pé mo ti gbẹ́ gẹ́gẹ́ rí pé èmi gan ọmọ Èkó ni mí wọ́n kàn mọ̀ bí sí pé ilé kan wọn láti Kwara ó wà kó oníṣẹ́ wa tó gbé mọ́tò bọ́ọ̀sì wa Fágàn tọkọ ọmọ tàfẹ́fẹ́ sí so ó wọ́n jábọ̀ níjọ́ tí
mo ń ṣe competition kan ní sáfẹ́jọ́ ìgbà yẹn fún Pasuma ṣe Volume 1 èmi ti wà lórí ẹlẹ́kẹta. ẹ ti ṣe. wọ́n á ní wọ́n kájọ ṣeré papọ̀ ní Ajégúnlẹ̀. Àlàbí èmi àti gbọ́n bọ́ ti ń jẹ́ o. ṣé èsì wẹ́wẹ́. kì í ṣe màláìkà. àwọn ò tí ì dé. nígbà tẹ́ ń sọ yìí. àwọn wà ní àwọn náà ti ń ṣùgbọ́n wọ́n ti ní star wọn kò tí ì gòkè. àwa ni wọ́n kọ́ àwọn náà ń bọ̀. gàdá bẹ̀rẹ̀ tá à ń gbọ́ ní Ìlọrin Katsina Kánò Sókótó tó tún wá sèkó. l'Íbàdàn. ó tún wá búùmù. àbẹ̀fẹ́ lẹ́fẹ́ tó fi ń dìde wọ́n ta worldwide ní. mo ta bá àwọn tó wà ń bẹ̀. Wow. So tàn fẹ́fẹ́ kì í yé tọ̀ yí ọ̀la. ó kọjá bẹ́ẹ̀. ó kọjá bẹ́ẹ̀. bàbá kí ni kọ̀dà ń gbọ́n gba ẹ̀wọ̀n ní ẹni àwọn wọlé lówó gan ìyá ẹni sponsor rẹ̀ wọ́n èrò kó fún. ayé mi try fún mi o. ṣé mọ̀mọ́ kó fún yín ló tó ń gbà ní. àwọn kó fún mi o. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ.